Leyin Jesu kò sẹ́nìkan o. Ọba mímọ́ lọ́ba tí mo ń sìn. Leyin Jesu kò sẹ́nìkan o. Alágbára mo mọ orúkọ rẹ̀. Leyin Jesu yóò. Leyin Jesu kò sẹ́nìkan o. Ọba mímọ́ lọ́ba tí mo ń sìn. Leyin Jesu kò sẹ́nìkan o. No. Alágbára mo mọ orúkọ rẹ̀. Leyin Jesu yìí kò sẹ́nìkan o. Ọba mímọ́ lọ́ba tí a ń sìn. Sọ fún wọn pé leyin Jesu kò sẹ́nìkan o. Alágbára mo mọ orúkọ rẹ̀. Leyin Jesu yóò. Leyin Jesu kò sẹ́nìkan o. Leyin Jesu yóò. Ọba mímọ́ lọ́ba tí mo ń sìn. Ọba mímọ́ lọ́ba tí mo ń sìn. Leyin Jesu kò sẹ́nìkan o. Kò sẹ́nìkan o. Alágbára mo mọ orúkọ rẹ̀. Nígbà tí ayé bá dé o. Bàbá mímọ́ ìwọ ni mo sọ̀dọ̀. Nítorí pé leyin Jesu kò sẹ́nìkan o. Alágbára mo mọ orúkọ rẹ̀. Ó ní leyin Jesu yóò. Leyin Jesu kò sẹ́nìkan o. Kò sẹ́nìkan yé. Ọba mímọ́ lọ́ba tí mo ń sìn. Ọba mímọ́ lọ́ba tí mo ń sìn. Leyin Jesu kò sẹ́nìkan o. Kò sẹ́nìkan rárá o. Alágbára mo mọ orúkọ rẹ̀. Yé. Alágbára mo mọ orúkọ rẹ̀. Alágbára mo mọ orúkọ rẹ̀. kò sẹ́ni tó lè bá mi gbẹrù mi dórí o. Alágbára mo yé. mọ orúkọ rẹ̀. Lọ́run ìyanu. Alágbára mo mọ orúkọ Nobody rẹ̀. fit do the thing wey you dey do, Ọlọ́run mi o. Alágbára mo mọ orúkọ rẹ̀. Leyin Jesu kò sẹ́nìkan o. Alágbára mo mọ orúkọ rẹ̀. Alágbára mo mọ orúkọ rẹ̀ sẹ́ o. Alágbára mo mọ Nítorí pé orúkọ rẹ̀. leyin Jesu kò sẹ́nìkan o. Ọba mímọ́ lọ́ba tí mo ń sìn. Leyin Jesu kò sẹ́nìkan o. Alágbára mo mọ orúkọ rẹ̀. Kí ló wí ìyanu? Leyin Jesu kò sẹ́nìkan o. Ọba mímọ́ lọ́ba tí mi ń sìn. Leyin Jesu kò sẹ́nìkan. Alágbára mo mọ orúkọ rẹ̀. Alágbára mo mọ orúkọ rẹ̀. Kí ló ti rí sẹ́yìn? Alágbára mo mọ orúkọ rẹ̀. Ọba tó ń gbénú ọ̀run ṣògo. Alágbára mo mọ orúkọ rẹ̀. Òbìrìkìtì ajípọ̀jọ́ ikú dá o. Alágbára mo mọ orúkọ rẹ̀. The one that is and is to come o. Alágbára mo mọ orúkọ rẹ̀. Àrírọ̀ àlá alápánlá o. Alágbára mo mọ orúkọ rẹ̀. Ìgbéyàwó má ṣe pé o. Alágbára mo mọ orúkọ rẹ̀. Ọba tó ń gbénú àwọ̀run o. Alágbára mo mọ orúkọ rẹ̀. Alágbára mo mọ orúkọ rẹ̀ o. Alágbára mo mọ orúkọ rẹ̀. Nítorí pé leyin Jesu kò sẹ́nìkan o. Ọba mímọ́ lọ́ba tí a ń sìn. Leyin Jesu kò sẹ́nìkan o. Alágbára mo mọ orúkọ rẹ̀. Hope you love the video you just watched. Please like and subscribe to our page. Please, we need it. Help us. Please, we need a whole lot of it. And you would enjoy them. Yes, thank you very much. Thank you. Don't. Yeah, do it. Thank you.